a sì ń wá àwọn tó fẹ́ darapọ̀ mọ́ wa nídìí iṣẹ́ ajínigbé yìí ni wọ́n mú wa. Aliyu ló sọ bẹ́ẹ̀. Ọjọ́ kejì oṣù kẹta ọdún yìí lọ́wọ́ ẹ̀ṣọ́ aláàbò ìpínlẹ̀ Niger tẹ àwọn ọ̀dọ́ méjì kan tó jẹ́ iṣẹ́ ajínigbé ni wọ́n yàn láàyò ń tiwọn. Àwọn afurasí ọ̀hún ni Ọlọpaa-Aliyu ẹni ọdún márùndínlógójì tó jẹ́ ọmọ bíbí ìlú Díríńdájì nípínlẹ̀ Kebbi. Ẹnì kejì rẹ̀ ni Muhammadu Abubakar ẹni ọdún mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tó ń jẹ́ ọmọ bíbí ìlú Péréjì nípínlẹ̀ Kogi. Ibùdókọ̀ èrò tó wà ní ọjà Kárù nílùú Minna ni wọ́n ti mú wọn lásìkò tí wọ́n ń gbìyànjú láti sá lọ sípínlẹ̀ Kebbi lẹ́yìn tí wọ́n ti jí àwọn èèyàn gbé. Alukoro ọlọ́pàá ìpínlẹ̀ Niger DSP Wasiu Abiodun ṣàlàyé nínú àtẹ̀jáde rẹ̀ kan tó fi léde fáwọn oníròyìn lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ 23 oṣù kẹta yìí pé ọ̀kan nínú àwọn afurasí ọ̀daràn yìí Ọlọpaa-Aliyu ti jẹ́wọ́ fáwọn ọlọ́pàá pé lóòótọ́ lòun ṣiṣẹ́ ajínigbé òun sì ti kópa nínú oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ìjínigbé tó wáyé lágbègbè Sakaba nípínlẹ̀ Kebbi lọ́dún tó kọjá. Ìdí èyí lòun fi sá kúrò lágbègbè yìí lọ́dún yìí òun sípò padà lọ sí Àgbọ̀nkúkà ní Boso nílùú Minna olú-ìlú ìpínlẹ̀ Niger. Bákan náà ló tún lòun pàdé Muhammadu Abubakar tóun náà jẹ́ ọ̀kan lára àwọn ajínigbé agbègbè Sakaba. Àwọn jọ sọ̀rọ̀ nígbà tó jẹ́ iṣẹ́ àwọn jọra. Òun ní kó pàdé òun pẹ̀lú ìbọn AK-47 rẹ̀ níbi kọ́lọ́fín kan nílùú Minna káwọn lè jọ lọ sí Kebbi torí ibẹ̀ làwọn ti máa ń pa táwọn sì máa ń kun táwọn ti máa ń gbèrò operation ìjínigbé tí wọ́n bá fẹ́ lọ. Àmọ́ Minna ọ̀hún làwọn ti kó sọ́wọ́ àwọn ọlọ́pàá. Wọ́n láfurasí ọ̀daràn yìí tún jẹ́wọ́ pé níṣe ni àwọn ṣẹ̀ṣẹ̀ ń wá èèyàn púpọ̀ tó máa darapọ̀ mọ́ àwọn nídìí iṣẹ́ apamọ́lẹ́kúnjayé tí wọ́n ń ṣe. Lára àwọn nǹkan ìjà tí wọ́n bá lọ́wọ́ àwọn afurasí yìí ni ìbọn atamátàsé AK-47 kan àti ọta ìbọn aláyìíyípo 13. Bí alukoro ṣe wí, ó ní ìwádìí sì ń tẹ̀síwájú lórí ọ̀rọ̀ yìí àti pé láìpẹ́ làwọn yóò fojú àwọn afurasí náà balẹ̀ ẹjọ́. Ismail Adéyọ̀ ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròyé online.